lọ ọba sọ̀rọ̀ wa ni ọba everybody surely. No be juju be that. Àgbàlagbà mo gbé fún yín tán àìbẹ́. Eruku jájà ó jáwọ́ síbì kan Ọlọ́run. Ẹ mọ̀ irú ẹ̀yin sọ sinwin lẹ́yìn ẹ̀yin lórí gbogbo wọn sinwin. Mọ ikú máa pa bàbá ńlá kú bàbá ẹni ò ní sórí rí. Ìdùnnú máa bínú sí kan tó fa ìpè nìyẹn. Ó ní question kan tó fẹ́ béèrè lọ́wọ́ yín ni. Irú ẹ̀yin lè ṣe ẹ̀yin ẹgbọ́n English dáadáa. Kí ìyàtọ̀ tó wà láàrin Bible àti Odùfà. Àwọn anìká sọ ní English ṣé ó ti yín bẹ́ẹ̀? That you don't expect, that you don't expect. That is the reason why I have privilege and power to know about Bible, Quran, and Odùfà. Will you keep quiet? All your secrets, I can show the whole world that you did lie for us, you did dupe us. Please help follow me, page like share for more video.